ikú Arisekola àkọ́kọ́ tí Ọlọ́run rẹ̀ fò àti ikú ẹlẹ́ẹ̀kejì àkọ́kọ́ lórí express èkejì nínú ọgbà UI. jọ wọ́n fẹ́ pa ní orí express lójú ọ̀nà express tí a fi mọ́tò dáàbò ẹ̀. tá a bá ń sọ̀rọ̀ nípa MKO Abiola Moshood Kashimawo Abiola a máa mú wa rántí June 12 jẹ́ ọjọ́ mélòó gbàgbé fún àwọn àgbàlagbà nílẹ̀ Nàìjíríà. ó jẹ́ ọjọ́ kan ní ọdún 1993 tí wọ́n dìbò presidential election fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn ìfipágbàjọba ológun 1983. 14 million ọmọ Nàìjíríà mà ló jáde ni wọ́n jáde pẹ̀lú bí condition weather ṣe rí lọ́jọ́ náà láti dìbò ní June 12 tí ọ̀pọ̀ sì nírètí pé MKO Abiola yóò wọlé yóò yígbà padà. ṣùgbọ́n pẹ̀lú gbogbo bí àwọn èèyàn ṣe dìbò tó àti èsì táwọn èèyàn ń retí, Ibrahim Babangida IBB ó kọ̀ jálẹ̀ kó máa fi èsì ìbò sílẹ̀. ṣe ni wọ́n cancel election June 12 1993. nínú fọ́nrán yìí náà ni àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ Kọ́lá Olóòtú ti ṣàlàyé irú ikú tí Arisekola Alao àti Adedibu ò bá ti kú lórí ipa tí wọ́n kó nípa ọ̀rọ̀ Abiola àti June 12. Lamidi Adedibu àti Arisekola Alao jẹ́ àràbà ńlá nínú òṣèlú Nàìjíríà àti ọ̀rọ̀ òwò ṣíṣe. Mùsùlùmí làwọn méjèèjì. Arisekola jẹ oyè ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá títí dọjọ́ ọkú. ìròyìn lórí Sahara Reporters wá fi hàn wá pé pẹ̀lú pé wọ́n jẹ́ onígbàgbọ́ mùsùlùmí àti oníṣòwò tó dángájá, wọ́n fi bẹ́ẹ̀ faramọ́ Sani Abacha nígbà ayé struggle fún June 12 tí wọ́n sì faramọ́ bí wọ́n ṣe cancel election ọdún náà. kódà wọ́n ní Arisekola defend ìpinnu Babangida láti da result ìbò náà bolẹ̀, ṣùgbọ́n àwọn èèyàn fojú wọn hàn màbò. báwo lọ̀rọ̀ ṣe jẹ́ gan, ẹ jẹ́ á gbọ́. Welcome to KINI IJA. Remember to like, share and follow us. Àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ náà sọ díẹ̀ lára ikú tí ò bá Arisekola lẹ́ẹ̀mejì àti bàbá Adedibu lórí ọ̀rọ̀ Abiola. ẹ já gbóhùn lẹ́nu wọn. ẹ rí ikú Arisekola àkọ́kọ́ tí Ọlọ́run rẹ̀ fò àti ikú ẹlẹ́ẹ̀kejì àkọ́kọ́ lórí express èkejì nínú ọgbà UI. jọ wọ́n fẹ́ pa ní orí express lójú ọ̀nà express tí a fi mọ́tò dáàbò ẹ̀. àbẹ́yìn ọ̀gbọ́ngbà náà ikú alákọ̀ọ́kọ́ nù tí a sá lórí sá ní gbogbo ẹ̀ ọwọ́ tiẹ̀ ọwọ́ dùn díẹ̀ lára ọ sáré. Arisekola Ọlọ́run fọ̀run kẹ́ ọ sáré títí wọnú ilé kan, ilé àlàpà. ẹ gbà mí ìkúnlẹ̀ abiyamọ ló ṣe ìyá kan. ọ sáré ọlọ́rẹ̀ rápálápálá wa bẹ́ẹ̀ díẹ̀ wọ́n sáré wọ́n ń wá káàkiri. ta ni jẹ́ bẹ́ẹ̀ wọ́n pẹ́ Arisekola làwọn ta ni jẹ́ bẹ́ẹ̀. nígbà ó di ọdún kan lẹ́yìn ìgbà tí Ọlọ́run rẹ̀ kú kúrò lórí ẹ̀ Ọlọ́run dúpẹ́ fún wọn nílé yẹn nìbàdàn bí yìí náà ni ó sì ṣe dáadáa pẹ̀lú àwọn ẹbí yẹn tí wọ́n protect ẹ̀. àwọn ọlọ́pàá ni wọ́n sáré tí wọ́n protect ẹ̀ tí ọ̀jẹ̀ wọn pàǹjọ́ náà tí wọ́n lé àwọn ọmọ ìjẹ̀ka yẹn lọ. tí UI lẹ́yìn ìgbà tí Abacha kú tán ni nínú ọgbà UI tíntìní lókù kí wọ́n pa Abdulaziz Arisekola Alao. níjọ́ tí wọ́n bá pa Abdulaziz Arisekola Alao àwọn ọmọ UI náà ń ṣe nǹkan kan wọ́n wá invite ẹ̀ ó ṣàkọ́kọ́ rí i pé wọ́n sun ìdí mọ́tò ṣùṣùṣù kó tó sọ̀kalẹ̀ wọ́n nàka na this man no be this. ẹ mọ̀ pé àwọn ọmọ yunifásitì kọjọ píjọ kan wọ́n mọ̀ sọ wọ́n ti ń fọwọ́ tọ́ra wọn pé bàbá yìí ó jẹ páànù ìyàlẹ́ni òní là á pa síbí. èrò ti pọ̀ ńgbọ̀ yàtàgbára ọ̀ká kínní ìmọ̀ wọ́n yípo mọ́tò limousine Arisekola stress limousine. àwọn Abdulaziz náà kọ́kọ́ lòun tí ẹ jọ̀rá lára rẹ̀ ńbàdàn kìí ṣe tòkunbọ̀ ọdún èyí tẹ̀ ń gùn kí n. stress limousine tí ẹ já ọ̀rá lára ẹ̀ ọwọ́ jẹ́ bulletproof bẹ́ẹ̀yàn bá jẹun kánú kò lè dálẹ̀kùn ẹ̀ tì ilẹ̀kùn gbìngbìngbì
nínú UI ńjọ́ náà Arisekola níjọ́ tá a sọnù gágá lára yá ni ó ń gán ọmọ ọ sọ̀kalẹ̀ ní juwọ́ sáwọn èèyàn ní rẹ́rìn wẹ̀sì láì mọ̀ wípé bọ́bá ipò dáfọ́ tó kù lẹ́njọ́ náà ni ababaláwo ọba sọ pé ọmọ lọ o ó débẹ̀ tán àwọn ọmọ UI ti yípo mọ́tò ẹ̀ àwọn àpẹẹrẹ àwọn ọmọ líle wọ́n ti gbègbèkúgbè sí ọlọ́kan ẹni tí wọ́n jẹ́ wọn mandate wa àwọn tí wọ́n mú dání rè MKO Abiola tí wọn òjò dórí àlééfà àwọn tí òjò débẹ̀ rè wọ́n yípo mọ́tò rẹ̀ bìrìbìrì gbọ́ dẹ̀kan lòkò burúkú yìí bẹ̀rẹ̀ pàpàpà we no go gree o we no go gree láàrin náà ṣùgbọ́n agbára jagbára lọ́njọ́ náà Arisekola pé Aso Rock ó ti ṣẹlẹ̀ UI láwa o èrò gbọ́dọ̀ rin Arisekola láà níbi ọ̀wà yẹn IG pé kọmíṣánná pólíìsì Ọ̀yọ́ Ògùn àtẹ̀kọ́ ọ̀yá eré tẹ́tẹ́ tí nǹkan bá Arisekola là ń bẹ̀ ń dáràn ká tó ṣẹ́jú pé ọkọ̀ ọlọ́pàá mobile police gbogbo ẹ̀ ọwọ́nú UI àwọn alágbára ọlọ́pàá onígẹ̀gbẹ̀ngbẹ̀ngbẹ̀ wọ́n lé ní ogúnlẹ́gbẹ̀je wọ́n sọ̀ráǹdì Arisekola àwọn kan mú kinní kan lọ bí apẹ̀rẹ̀ báyìí bí kinní àṣà tí wọ́n fi ń jagun lójú ogun tí a bá lẹ̀ kó parararararara kinní ni wọ́n fi ń gbọ̀n bọ́ọ̀lẹ̀ wọ́n yípo Arisekola títí tí a fi mú bọ́ọ̀nù ọkọ̀ síbẹ̀síbẹ̀ àwọn ọmọ yìí ò gbọ́ ẹ̀yọ́ kẹ́ńtì ó gbé mọ́tò rẹ̀ ó kú bí wọ́n ṣe gbé mọ́tò rẹ̀ mọ́tò ní táyà rẹ̀ ò ṣeé jò bí irin ni táyà rẹ̀ ìjọ náà ni mo mọ̀ wípé Ọlọ́run dákun mọ́ fìjàmbá ṣe wá àṣẹ bulletproof àṣẹ kòríyà gidi ni gíláàsì rẹ̀ ọ̀fọ́ wọ́n fọ́ gíláàsì bulletproof o Abdulaziz Arisekola kò kú lọ́nà méjèèjì ńgbà Ọlọ́run ti kọ́ wípé yóò fọ́ ọ̀rọ̀ rí kú ni wọn ní ìlú pa ìyẹn ni kú Arisekola tọ́lọ̀ ń kọ́kọ́ rẹ́ fẹ́ lórí ẹ̀ ọwọ́ kú ti bàbá Adedibu tí mò ń bá bọ̀ wọ́n mú bàbá sọ̀kalẹ̀ bàbá ẹ̀ máa sọ̀kalẹ̀ bàbá tiẹ̀ ti dáàrin àwọn jàmọ́ nígbà wọ́n rí i pé àwọn ọmọ àjẹ̀ká àwọn tọ́ọ̀gì wọ́n ṣùrùbólé rẹ̀ ní ẹ̀dọ́gbọ́n mú bàbá lóòkè làlájà ń pẹ́ ẹgbà wá o àwọn tójú wọn ń bẹ́ ná pàràpàrà yìí àwọn eléyìí ń ṣe èèyàn gidi o ẹ dákun ẹ ṣàánú wa o. wọ́n mú bàbá gòkè ńjọ́ náà ńgbà wọ́n dé àwọn àyùn ní àfi bẹ́ẹ̀ bá sọ bàbá kalẹ̀ lóko o. bàbá Adedibu fa tẹ́síbíyù rẹ̀ kékeré lọ́wọ́ tẹ́síbíyù kékeré bàbá Adedibu fà á lọ́wọ́ ó bẹ̀rẹ̀ sí ní ka àwọn àyà kan ó kọ Ọlọ́run tó jẹ́ pé Ọlọ́run ò ní gbọ́ kọ́mọ́ta ti wéré àtọlọ́pàá àti gbà àti gbogbo ohun tí ń sọ bàbá Adedibu ńjọ́ náà wọ́n di ojo gbogbo èèyàn rò pé ilẹ̀ ti laná mọ́ bàbá yìí wọ́n fa tẹ́síbíyù rẹ̀ lọ́wọ́ kílẹ̀ ní kí n ṣe ẹ̀yìn ọmọ wọn ní bàbá yẹn ká lọ ní èrò pọ̀ lọ bìbà. ẹ̀rí bàbá Adedibu wọ́n mú wọn dé ìfònà títì wọ́n mú wọn dé títì ń bọ̀lẹ̀ mú mi lọ láàrin ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn láàrin thousands àwọn tọ́ọ̀gì igi ní àdáni níbo lẹ̀ ń mú mi lọ. àwọn tí wọ́n fẹ́ ṣe bí alágbára mọ̀lété ńjọ́ náà bàbá ṣẹ́jú sí wọn bí bàbá bá sì tún fìlà rẹ̀ ṣe ẹ̀jẹ̀bùrẹ́ ní jẹ́bẹ̀ bàbá ó níbi tí bàbá gẹ fìlà sí tí ọba fẹ́ wàhálà bàbá ti ní amọ̀ ṣe wàhálà o kí ni bàbá ìgbẹ́kẹ̀lé ṣé àlùwò ni yóò fi kojú àwọn èyí ni àbí òkìgbẹ́ bàbá lókìgbẹ́ tó lè lókìgò òní láàmú bí bàbá yìí ṣe lágbára tó òkè ò lè dúró igbó ò lè dúró kálukú wá fọwọ́ lẹ́rán wọn ń wòran ó kú bàbá Adedibu ọkọ lọ́hùn rẹ̀ ìyàwó ò lè tẹ̀lé ọmọ ò lè tẹ̀lé wọ́n garùn wọ́n wo bàbá lọ́ọ̀kan ẹkún sọ nínú ilé ṣébi bàbá yìí ó parí ayé ẹ̀ sí ni wọ́n mú bàbá dédi sáínbọ̀ọ̀dù kí n ló dé kí n mo ṣe bàbá ń jẹnu wújáwújá tí ń pe àwọn àyà kan pẹ̀lú tẹ́síbíyù rẹ̀ kéke wọ́n débẹ̀ wọ́n ní bàbá o ẹ wò kè sáínbọ̀ọ̀dù Abiola tẹ̀jọ́ wọlé nì Abiola tó wọlé tẹ̀jẹ́ wọn ó gbé mándéètì rẹ̀ fún wa ní gbogbo òbó wa tẹ̀jẹ́ wọn kàrí. bàbá ní ẹnìkan nú wọn kábíyèsí Olódùmarè ó ní dọ̀bálẹ̀ bàbá ló wí bá òun fún. dọ̀bálẹ̀ tí kì í bá ṣe àánú Ọlọ́run jọ náà ntọ́sí yẹ kí tí wọ́n ní lọ́kàn ni pé wọ́n gbá bàbá létí wọ́n rèé bàbá ń káfà ilẹ̀ gbà. gbọ́n àánú Ọlọ́run pọ̀ ẹnìkan ò lè fọwọ́ kàn. iṣẹ́ alálàáfà ọ jẹ́ fún bàbá Adedibu ńjọ́ náà láàrin ogunlọ́gọ̀ èrò. bàbá dọ̀bálẹ̀ bàbá sì gbọ́n tí wọ́n wí bàbá sì dọ̀bálẹ̀ ẹni máa tọrọ àforíjì lọ́wọ́ sáínbọ̀ọ̀dù máa tọrọ àforíjì lọ́wọ́ Abiola Allahu Akbar bàbá ṣe bẹ́ẹ̀. ntọ́wá yanilẹ́nu ni wípé àti ẹ̀ ń mú bàbá wá láti inú ilé
lára wọn náà wọ́n tún sin àwọn tí wọ́n jẹ́ ọ̀gá wọn bíi 10 wọ́n yàn wọ́n pé kí wọ́n tún sin bàbá wọlé padà. Nǹkan kan báyìí wọn ò fọ́ kagbádà bàbá wọ́n sì dá bàbá padà sínú ilé. ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o, ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o. Àròtọ́lọ́ mọ yín láàánú o. bá tẹ̀ ṣùgbọ́n tẹ̀ mú gò tẹ̀ má dá tẹ̀ mú gbogbo ẹ̀ tẹ̀ wálé àròtọ́lọ́. Drop comment in. Remember to like, share and follow us. Thanks for watching.